Aláròyé máa wí o. jẹnẹrétọ̀ ńlá márùn-ún ìbọn méjì àti fóònù rẹpẹtẹ ni wọ́n bá lọ́wọ́ àwọn adigunjalè mẹ́fà nípínlẹ̀ Ògùn. ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Ògùn ẹ̀ka tó ń gbógun ti ìwà ọ̀daràn Violent Crime Response Unit VCRU àti ẹ̀ka SWAT ti tẹ àwọn afurasí ọ̀daràn mẹ́fà kan tí wọ́n gbówọ́ nídìí dídigunjalè lágbègbè Wàsinmi, Abẹ́òkúta àti Ìbàfò. jẹnẹrétọ̀ amúnáwá ńlá márùn-ún ìbọn méjì, kátìríìjì ọta ìbọn tí wọn ò tí ì yìn méjì, kátìríìjì kan tí wọ́n ti yin ọta inú ẹ̀ àti àwọn fóònù ìgbàlódé oríṣiríṣi mẹ́sàn-án ni wọ́n bá níkàáwọ́ wọn. nínú àtẹ̀jáde kan tí DSP Olúṣèyí Babáṣèyí tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà fi ṣọwọ́ s'Aláròyé lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kẹfà yìí, ó ní kì í ṣe ojú kan náà làwọn ti rí àwọn afurasí ọ̀daràn yìí mú. ó ní níṣe làwọn dọdẹ wọn tọ́wọ́ sì tẹ̀ wọ́n káàkiri àwọn ìlú àti agbègbè tí wọ́n forí pamọ́ sí. orúkọ àwọn afurasí mẹ́fà ọ̀hún ni Mumuni Amodu tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Stone, Àbáyọ̀mí John tí wọ́n ń pè ní Ìbàfò, Moruf Sodiq tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Òkìkí, Bàlá Àmínú, Àfísù Àwésù àti Adébóyè Ọ̀jẹ́ṣínà. bá a ṣe gbọ́, ní ọgbọ̀njọ́ oṣù karùn-ún tó kọjá, olóbó ta àwọn ọlọ́pàá ikọ̀ VCRU nípa iṣẹ́ burúkú tí Moruf Sodiq tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Òkìkí ń ṣe. wọ́n lóun ni ọ̀gá àwọn olè tó jẹ́ jíjí ẹ̀rọ jẹnẹrétọ̀ gbé níbi tó ní nǹkan bá gbé e sí làwọn jáfáfá nínú rẹ̀. kò sì síbi tí wọn ò ti ń pitú burúkú wọn nígboro Abẹ́òkúta àti agbègbè rẹ̀. lẹ́yìn ìwádìí àti ìfimúfínlẹ̀, ọwọ́ ba Òkìkí, ó dèrò akóló àwọn ọ̀tẹlẹ̀múyẹ́. nígbà tí wọ́n sì mú dáadáa, ó jẹ́wọ́ pé òun nìkan kọ́ lòun ń dá iṣẹ́ náà ṣe. ló bá mú àwọn ọlọ́pàá dé ọ̀dọ̀ Stone gẹ́gẹ́ báwọn èèyàn ṣe mọ̀ ọ́ sí, àmọ́ Mumuni Amodu gan lórúkọ ẹ̀. wọ́n ní Stone yìí ló máa ń gba àwọn ẹrù olè tí wọ́n bá jí, ọ̀dọ̀ ẹ̀ ni wọ́n ń kó o bọ̀. òun ló sì ń ṣètò bí wọn yóò ṣe tà á ní pápápá tí yóò sì ṣẹ́tù oníkálukú gẹ́gẹ́ bí àdéhùn. àkàtà Stone yìí làwọn ọlọ́pàá ti bá àwọn jẹnẹrétọ̀ márùn-ún. mẹ́rin jẹ́ ẹ̀yà jẹnẹrétọ̀ Helipack ńlá, ọ̀kan jẹ́ ẹ̀yà Sumek Fireman jẹnẹrétọ̀. wọ́n sì rí àwọn fóònù ìgbàlódé Android oríṣiríṣi mẹ́sàn-án tí wọ́n jalè rẹ̀ láìpẹ́ yìí. bí ìwádìí tún ṣe ń tẹ̀síwájú, wọ́n dé ọ̀dọ̀ Àbáyọ̀mí Jímọ̀ tí wọ́n ń pè ní Ìbàfò. ọlọ́kadà lòun, àmọ́ bó ṣe ń fi ọ̀kadà gbérò náà ló tún fi ọ̀kadà rẹ̀ ṣèrànwọ́ fáwọn ọmọ alọ́kólóhunkígbe yìí. ọ̀kadà rẹ̀ ló fi ń gbé àwọn ẹlẹ́gìrì lọ gbogbo ibi tí wọ́n bá fẹ́ lọ jalè. nígbàkúùgbà tí wọ́n bá ti ló yá, àtòru àtọ̀sán ló sì fi ń rìn ní tiẹ̀. nínú àṣeyọrí táwọn ọlọ́pàá Ògùn ṣe, wọ́n ní lọ́jọ́ 12 oṣù kẹfà tá a wà yìí, ìyẹn lọ́jọ́ June 12, àwọn ọlọ́pàá ikọ̀ Special Weapons and Tactics tí wọ́n ń pè ní SWAT gbọ́ òwúyẹ́ kan, wọ́n sì ṣiṣẹ́ lórí rẹ̀ lọ́gán. ọwọ́ tẹ Adébóyè Ọ̀jẹ́ṣínà, àgbàlagbà ẹni ọdún 62 58. wọ́n ló ní ìbọn lọ́wọ́, kò sì yéé fi ìbọn náà dẹ́rù ba àwọn aládùúgbò Wàsinmi àti agbègbè rẹ̀. nígbà táwọn ọlọ́pàá ṣàyẹ̀wò ilé Ọ̀jẹ́ṣínà lóòótọ́, ìbọn méjì ni wọ́n bá níkàáwọ́ rẹ̀. ọ̀kan jẹ́ ìbọn àgbélẹ̀rọ, èkejì sì jẹ́ ìbọn òyìnbó pẹ̀lú kóló ọta ìbọn tí wọn ò tí ì yìn méjì àti ọ̀kan tí wọ́n ti yìn. wọ́n bi léèrè báwo ni tìbọn ṣe jẹ́ lọ́wọ́ ọmọlúàbí. ó kọ́kọ́ sẹ́kànlẹ̀ pé òun kọ́ lòun ní, àmọ́ nígbà tó yá, ó ní òun rí ihe láyìíká àdúgbò kan ni, àti pé níṣe lòun fẹ́ tẹ̀sí ẹ̀ wò bóyá ìbọn tó sì ń ṣiṣẹ́ ni àbí kò dáa mọ́. ìyẹn lòun fi lọ ra kóló ọta ìbọn méjì. ó ní ìbọn kejì, ìyẹn ìbọn òyìnbó, ẹnìkan ló mú ìyẹn fóun pé kóun bá a tọ́jú ẹ̀. ó dárúkọ onítọ̀hún bí irọ́ ni bóòtọ́ sì ni àwọn ọlọ́pàá láwọn tí ń wá ẹni tó dárúkọ ẹ̀ náà kiri báyìí. ní ti Àfísù Àwésù àti Bàlá Àmínú, àwọn ọlọ́pàá ẹ̀ka Ìbàfò ni wọ́n lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé Àfísù ní tiẹ̀ lọ́jọ́ 13 oṣù kẹfà yìí, lẹ́yìn tí ìwádìí ti fi hàn pé ó mọ̀ nípa àwọn dúkìá tó ń pòórá lórí ilẹ̀ kan tó wà lábúlé Ìgbẹ́tì Sọ̀tẹ̀ nítòsí ìlú Ìbàfò.
wọ́n ní ibi táfúrásì ọ̀daràn yìí ti ń ṣètò bí yóò ṣe jí ẹ́ńjìnì ẹ̀rọ forklift tí wọ́n fi ń gbé ẹrù tó bá wúwo ni wọ́n ká a mọ́. ẹnìkejì rẹ̀ ríbi yọ́ pọ́rọ́ lásìkò náà ó sá lọ. nígbà tí àfísù dé àkàtà àwọn atọpinpin, àṣírí tú pé ọmọ tuntun kì í ṣe àkọ́pà àjẹ́ fọ́kùnrin yìí. ó pẹ́ tó ti ń jí ẹ̀yà ara ẹ̀rọ àwọn ẹni ẹlẹ́ni bíi táyà forklift àtàwọn nǹkan míì. ọ̀dọ̀ Bàlá Àmínù ló sì máa ń tà á sí ní kára ìbàfò. ṣé agbépo lájà kò jalè bí ẹni gbà á sílẹ̀ lọ́wọ́ ẹ̀? èyí làwọn ọlọ́pàá fi tọpasẹ̀ Bàlá lọ, wọ́n sì rí i mú pẹ̀lú àwọn ẹrù olè tó wà lákàtà rẹ̀. gbogbo àwọn tájèrè ìwà ọ̀daràn wọ̀nyí símọ́ lórí ti wà lákọlò àwọn ọlọ́pàá ní olú iléeṣẹ́ wọn tó wà lélẹ́wé ẹran lábẹ́òkúta. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Bọ̀dé Ọ̀jájúní ní gbogbo wọn ni yóò káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́ láìpẹ́ táwọn bá ti parí ìwádìí tán. bẹ́ẹ̀ ló gbóṣùbà fáwọn ọmọọṣẹ́ rẹ̀ fún akitiyan wọn láti kápá ìwà ọ̀daràn. ó sì rọ aráàlú láti má ṣe jáfara ní títa àwọn ọlọ́pàá lólobó tí wọ́n bá ti kẹ́fìn ìwàkiwà kan lágbègbè wọn. ó ní wọ́n lè pe nọ́mbà 08000009111 nígbàkúùgbà, ọ̀fẹ́ sì ni. Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.